ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn, báwo ni? Ẹ kújọ́ mẹ́ta. Mo tún dé bí mo ṣe ń dé o. Èyí tí mo tún mú wá lénìí, eléyìí tún ó lágbára. Kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, ẹ̀yin tẹ́ bá ṣalábàápàdé fídíò yìí, tí ò bá fún yín ní full video, ẹ click orúkọ mi, á gbé yín lọ sí page mi, ẹ lè rí full video wò. Okay, so ìyá yìí, orúkọ ẹ̀ ń jẹ́ Dorothea Piente. Ṣẹ́rọ́bìnrin yìí ọ̀daràn ayé àtọ̀run ni. In fact, mo tún gbé dìfò. Ó ní hostel or nǹkan tá a lè pè ní hostel bí boarding house fún àwọn elderly àbí bóyá àwọn tí ó wà tó jẹ́ pé wọ́n wà mentally disabled tó jẹ́ pé wọn ò lè dágbé. So bí kò ń ṣe care home but ó ṣà run ní America ló ti ṣẹlẹ̀, so bọ́n ṣe máa ń pè ní boarding house. Anyway, kí n kọ́kọ́ fún yín ní background obìnrin yìí náà. At the age of 16 níbi 1945 ni woman yìí ó ti kọ́kọ́ marry, ó bímọ méjì, ó bí ọmọ obìnrin méjì. Ó fi kan lẹ̀ kó lọ gbé lọ́dọ̀ àwọn ẹbí, then ó fi kan ó fi ṣe adoption. So kẹ́tì lè máa mọrú èèyàn tí ó jẹ́. By 18 ó ti lọ ń ṣe fraud, ó ti ń ṣe forgery bí kó lọ máa kó máa lo bad check, kó máa ṣẹ̀mọ̀. Ó ti bẹ̀rẹ̀ ìwà rádaràda. Ó ṣáà lọ sẹ́wọ̀n fún bí oṣù bíi mélòó kan. So after bí ọdún méje, marriage yẹn ti dàrú. Ó tún pàdé ọkùnrin míì, ó tún fẹ́ yẹn. Ìgbà tó fẹ́ yẹn, ó change orúkọ, ó create orúkọ míì. Ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ Teya Sigolia àbí nǹkan. Ó bá tún ní òun o Egyptian àti Israeli ni òun ò pé Muslim. Ó tún bẹ̀rẹ̀ sí borí, ó bẹ̀rẹ̀ sí múra bẹ́ẹ̀. So nígbà tó di 1960, wọ́n tún arrest ẹ̀ wípé ó ń ṣẹ́rí ilé aṣẹ́wó kan ní Sacramento. Ó ń ṣiṣẹ́ fún wọn ṣá, òun ló máa wọn manage account wọn. Anyway, wọ́n tún fi sẹ́wọ̀n oṣù mẹ́ta. Nígbà tó di 1961, wọ́n bá gbé lọ sí hospital. Ọkọ ẹ̀ ìyẹn bá gbé lọ sí hospital because ìwà tó ń hù kò yé máa yẹn, because bó ṣe ń ṣe toró máa mutí gan. And then gbogbo àwọn ìwà tó ń ṣe tó jẹ́ pé ó máa dáràn lénìí lọ kíní kan. So ńgbà tó wà ńbẹ̀ wọ́n ṣáà diagnose ẹ̀ pé ó ní unstable personality, pé ó ní ségesège, ní pé òkúrú ayé àtọ̀run, pathological liar ni wọ́n diagnose ẹ̀ sí. Ó di bí ọdún bíi 5 lẹ́yìn ìgbà yẹn wọn àti bọ̀bọ́ yẹn fira wọn lẹ̀, ìyẹn ọkọ yẹn. But ó continue láti máa lo orúkọ yẹn. So ń sìn kíní ló ń jẹ́ Dorothea Johansson ló ń jẹ́. But ńgbà tó yá ó tún change orúkọ ẹ̀ kúrò ní Dorothea, ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ Sharon. Story yìí gùn gan o. In fact, ó máa ní 2 parts because ó gùn gan. Ńgbà tó yá ó bẹ̀rẹ̀ sí ní ṣe bíi pé ẹlẹ́sìn ìgbàgbọ́ lòun bí ẹni tó rí lì gbẹ̀sìn gan. So ó bẹ̀rẹ̀ sí ní jẹ́ káwọn èèyàn mọ̀ òun ládùúgbò. Small town kan ló ń gbé. Ẹ̀rẹ̀ mọ̀ àwọn small town yẹn, everybody máa mọ̀ everybody. Mo ti gbé small town rí nílùú òyìnbó, so mo mọ̀ bó ṣe máa ń rí. Everybody is in everybody's business. Anyway, so ó ṣáà láàrin ìlú yẹn ó bẹ̀rẹ̀ sí ní establish ara ẹ̀ pé òun máa ń provide care fún àwọn obìnrin, àwọn young women tó jẹ́ pé bóyá wọn ò ní nǹkan kan àbí pé bóyá wọ́n abuse wọn ní bóyá ọkọ wọn abuse wọn àbí bóyá family. Ó ṣàbẹ̀rẹ̀ sí ní jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun rànnù irú nǹkan bẹ́ẹ̀ yẹn, òun máa ń provide care fún wọn. Ṣé nǹkan tí mò ń sọ yìí? Bóyá sometimes wọ́n kàn lè need èèyàn tó máa bá sọ̀rọ̀, so but kò kí gbowó. So ńgbà tún di 1968, after tó ti divorce Johansson, man tó kọ́kọ́ fẹ́ yẹn ni. So ọkọ ti di mélòó báyìí ní ìsìn? Ṣé ó ti kọ́kọ́ fẹ́ first husband at the age of 16 àbí wọ́n sorúkọ yẹn fún wa, tó bímọ méjì fún, tó bí ọmọbìnrin méjì fún. Ńgbà tó yá ó bẹ̀rẹ̀ sí ní ṣe bíi pé Muslim lòun. Ó tún fẹ́ máa nǹkan ìyẹn máa ń rajà, ó máa ń tajà ni wọ́n sorúkọ yẹn fún wa. Ẹlẹ́ẹ̀kẹta tó wá fẹ́ ni Johansson yẹn, tóun àti ẹ̀ divorce ní 1966. Ńgbà tún di 1968, Dorothea bá tún fẹ́ ọkùnrin kan wọ́n ń pè yẹn ní Roberto Jose Puente. So ìyẹn orúkọ yẹn ló wá ń jẹ́, orúkọ yẹn la fi ń pè ń sìn. Ṣé bá rántí bẹ̀rẹ̀, orúkọ yẹn ni mo fi ń pè. So ń gbò fún bí ọdún kan àtàbọ̀ ṣá,
by 19 marriage yẹn ò pẹ́ rárá bí ọdún kan àtààbọ̀ oníkálukú ti fọ́ndà gbé by 1973 wọ́n tún ti fira wọn lẹ̀. But ó bẹ̀rẹ̀ sí ó sì ń lo orúkọ máa yẹn òun ló ṣe ńlá ṣe ń pè ní Dorothea Puente orúkọ máa yẹn ló sì ń lò. So nígbà tí wọ́n ṣàwá divorce ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá sí boarding house. So boarding house yẹn bí àwọn tó jẹ́ wọn nílé àwọn homeless àwọn tó mutí alámupara àwọn ọ̀mùtí àtàwọn tó ní àrùn ọpọlọ. So níbẹ̀ ó máa ń ṣe meeting ẹ mọ meeting tó máa ń ṣe AA Alcoholics Anonymous yẹn ó máa ń ṣe meeting bẹ́ẹ̀. So a tún máa help wọn ṣé àwọn kó irú àwọn bẹ́ẹ̀ yẹn tó wà homeless tó wà mentally ill àbí bóyá tí wọ́n jẹ́ ọ̀mùtí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń gbowó bàbá owó ìjọba máa ń fún wọn ní benefit ní America social security náà máa ń pè ní UK welfare náà máa ń pè welfare benefit. So while tí ó operate meeting yẹn ó máa ń jẹ́ káwọn people yẹn ó máa ń kọ́ wọn ṣe mọ́ ara care tó ń provide náà ni pé ó lè government lè support ẹ so ó máa bá wọn sign up láti máa gba social security kìíní. So lójú gbogbo èèyàn nílùú yẹn everybody máa wò pé this woman is very respectable ó máa wọ àwọn aṣọ matron àwọn kabadẹ̀gẹ̀rẹ̀ báyìí ní máa wọ̀. So then glasses ojú àwọn ògo lálá báyìí in fact irun ẹ̀ ti ń grey ṣe mọ́ ó ti ń dàgbà kò dá irun ẹ̀ kán lè máa fojú àgbàlagbà wò bí ẹni tó wà respectable. ṣe mọ̀ kó Puente tó fẹ́ yẹn Jose Puente tó fẹ́ yẹn man yẹn is actually Hispanic. So because ó ń jorúkọ wọn ó wá bẹ̀rẹ̀ sí faramọ́ àwọn Hispanic community níbẹ̀ ó máa ń fund charity ó máa ń ṣe radio program ó máa ń fund scholarships ó ṣáà máa ń ṣe oríṣiríṣi nǹkan káwọn èèyàn fi lè ṣe mọ̀ wọ́n máa ń fojú rere wo ó máa fi ń fa àwọn èèyàn mọ́ra ní small town tó ń gbé yẹn. Nígbà tó ṣàtúnyá bó tún ṣe pàdé máa nǹkan nìyẹn Pedro Angel Montalvo bó tún ṣe fẹ́ ìyẹn nìyẹn àmọ́ ń gbò fẹ́ yùn lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tí wọ́n ṣe ìyàwó bí yùn ti kánlẹ̀ nìyẹn ìyẹn ṣáà sá lọ àmọ́dí tí màá yẹn ṣe sá lọ. Nígbà tó di 1978 ṣe mọ̀ pé ó ti ń ṣe hostel yẹn ó ti ń run hostel yẹn tó yẹ pé ó ti ń run ẹ pẹ̀lú àwọn homeless àwọn tó mutí yó àwọn tó wà mentally ill ó ti ń run hostel yẹn. So nígbà tó di 1978 bí ọwọ́ pálábẹ́ ṣe ṣẹ́gi nìyẹn pé ó káàṣì 34 state and federal checks owó olówó. So àwọn tenant tó ń gbé ọ̀dọ̀ ẹ̀ ó káàṣì check wọn ṣáà fi sẹ́wọ̀n ọdún 5 wọ́n dẹ̀ fún ni kó san $4,000 padà. Of course story wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gangan sìn mo ti fún yín ní background ẹjọ́ mi fún part 2 ẹ ṣẹ̀ṣẹ̀ wá kò tí ì ṣe nǹkan kan gbogbo ètò ṣe yẹn preamble ni story gangan ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sìn ẹ pàdé mi.